Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you're welcome. Thank you for joining us. Ẹ kálẹ́ ẹ̀yin èèyàn mi gbogbo a mà kú bí ojú ọjọ́ ṣe rí, a mà tún kú ohun tí a mà tún gbọ́ lónìí o. Ẹ kálẹ́ o, ẹ kálẹ́ ẹ̀yin èèyàn mi gbogbo o. Ọlọ́run mà ní jẹ́ ká ṣe oore ṣe o. Láwọlé sùn ọdún tuntun a mà ní ṣe oore ṣe o. My heart goes to the lives that were lost, both the kids and to the parents that are languishing in sorrow at this time. Bobby J, how are you? Tracy Benson, God bless you. Gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ wa. Ẹ kálẹ́, ẹ kálẹ́, ẹ kálẹ́. Ní àná ni mo wà on the street of Facebook náà ni mo ṣàìdédé rí Olori Silekunola Naomi ní Àgídìgbo tí wọ́n wá collaborate pẹ̀lú Alhaji Oriyomi Hamzat. Ara ń kan àwọn aráàlú, ebi ń pa wọ́n. Bẹ́ẹ̀ bá pè èèyàn 500, èèyàn 1000 ló máa yọjú. According to the information tó tẹ̀ wá lọ́wọ́ tá a rí mú lórí TikTok, wọ́n ní Olori ní èèyàn 5000 lòún fẹ́ fún ní nǹkan. Tẹ́ bá fẹ́ fún èèyàn méjì gan ní nǹkan, èèyàn gbọ́dọ̀ lọ sí radio station láti lọ announce giveaway. Èèyàn ò gbọ́dọ̀ lọ láyé tá a wà yìí. Ọlọ́run má mà jẹ́ àjẹ̀bí. Ṣólórí yóò ti jẹ̀bi báyìí láwọlé sùn ọdún tuntun léṣù. Because last year I watched her giveaway, her Christmas outreach for the kids. She did that one in Akure. Her mother featured prominently. She was even like, ó fi màmá ẹ̀ ṣe yẹ̀yẹ́ sort of ní ti last year tí wọ́n ṣe yẹn. Káyọ̀dé Shita, ọdún yìí ara ń kàn yán. My beautiful mommy, I hope comments will be different, ma. Why Ibadan? Why did Naomi not do it in Akure? She did it in Akure last year. I think when she was in Ife, maybe she did one in Ife, Ile Ife. Wọ́n wá ebu nima. Ṣé mọ̀? Ju gbogbo ẹ̀ lọ, àwọn ọmọ kan kú. Stampede ṣẹlẹ̀. Àwọn ọmọ kan kú. Gbogbo pé kò bá ti ṣe l'Ákúrẹ́. Àkúrẹ́ ló ti ṣe last year. Àkúrẹ́ ló ti ṣe last year. I think she was just like pé kí n tún lọ sí another location tí ó dẹ̀ wà conversant pẹ̀lú. Mo rò pé òun ló jẹ́ kó, opinion tèmi nìyẹn o, mo rò pé òun ló jẹ́ kó collaborate pẹ̀lú Oriyomi Hamzat wípé
àwọn èèyàn á tiẹ̀ mọ̀ bí wọ́n ṣe lè bá òun coordinate ẹ̀ mo rò ní o. Ẹ wá wò báyìí lórí wall mi ẹ jẹ́ kí n gbé report tí ẹ má bẹ̀rẹ̀ why na she owns where she won't do am ó tọ́ ni now it is sad and disheartening bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n gbé kinní yẹn wá ẹ jẹ́ kí n gbé report tí ibi tá a ti rí gbé ẹ jẹ́ kí n gbé wá fún yín ó ń bọ̀ yàrá daughter granddaughter mi òun ni mo ti ń ṣe fídíò lónìí so ẹ má bínú sí mi yàrá granddaughter mi ni mo ti ń ṣe fídíò ẹ má bínú mo fẹ́ kẹ́ rí àwọn ẹ sì máa lọ wò lórí wall mi náà anyway but mo kàn fẹ́ kẹ́ fáká fìkì fáká mo fẹ́ kẹ́ gbọ́ report tí àwọn èèyàn tí president general Ulo ló pe rẹ̀ ibi tá a ti gbé wá fún yín. Kò ṣe é rewind màá gbé padà. But at the end of the day, they had a lot of people there, and even some people had to sleep at the place, and some people had to come from far away just to meet up with the program, and this is really, really so sad. I hope they will put everything in shape. I met somebody that actually lost a child, and this is what she could not talk to us, but then this is her reaction while she was going. So sad, and I can't imagine the kind of pain that woman will be going through. And also, there's another man that decided to talk to us. Listen to what he said. So the man said one of their child is dead, and they were actually looking for one of their child, but they later found that one, but one is dead at the UCH, and this is really so sad and very, very terrible, because if everybody in the country is okay, I feel people will not be going to somewhere because of free food, because I can't imagine the kind of gifts they want to give to them there. I don't know. But I just hope God will comfort the families that lost their loved ones, and the people that are missing, may the Almighty make them locate them. And please, the government, please try and make things better a little. Because if probably everybody is okay, people can eat. Nobody should be going for an event. People slept there just for them to meet up. And at the end of the day, the events didn't even hold. Because people died. And then some people got injured, and the event could not even hold. This is so sad. The Almighty make them locate them. And please, the government, please try and make things. So, bó ṣe ṣẹlẹ̀ lónìí nìyẹn event yẹn gan wọ́n ní kò hold nítorí pé àwọn èèyàn wọ́n ti pọ̀ jù. Àwọn èèyàn wọ́n ti pọ̀ jù. In a country where one person steal and build 750 houses, ibẹ̀ làwọn kan ti jẹ́ adìyẹ tí wọ́n ti ní kán lọ pa wọ́n láti 2010, 14 years ago. So, standard wa ní Nàìjíríà ó poor gan. Standard of living wa ó bad gan.
kò sí iná, kò sómi, kò sí transportation tó dáa, kò sí good roads, kò sí electricity, basic necessity of lives, àní kò sí housing, many people ń ṣe. Òun náà ló múrú àwọn organizations àti àwọn organizations kéékèèké bí irú tèmi, you know, ká fi sọ pé à ń ṣe give away. Ọ̀la ń sìn, èmi náà máa ṣe give away, ṣùgbọ́n èmi ò ní announce venue tèmi ti máa ṣe give away tèmi. Àwọn tèmi dẹ̀ máa ṣe give away fún, they are about handful, like 100. Torí ṣe bó ṣe mọ́ ni kò kí n tẹ́, owó mi ni mò ń lò, mi ò gbowó lọ́wọ́ èèyàn kankan. Bá dẹ̀ ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn. Bí Sílẹ̀kùn Ọlá náà dẹ̀ ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn. But I think it's because she went on a radio station that is for the masses and is listened to by the masses and has a large coverage, you know, and that is why tí àwọn èèyàn fi lọ. Tẹ́ bá fẹ́ ṣe give away, bó ṣe nu church lẹ ti fẹ́ ṣe give away, bó ṣe street yín ni, bó ṣe ẹ wo, ẹ má jẹ́ ká máa pariwo give away mọ́. Láwọlé sùn ọdún tuntun, ẹ wo àwọn ọmọ tó kú, ẹ wo àwọn òbí tán wá máa sunkún gbò. Èló ní nǹkan tá tiẹ̀ fẹ́ fún àwọn ọmọ ìgan. Bóyá ní nǹkan tá fẹ́ fún àwọn ọmọ ìgan ṣe pé 5,000 fún yàn kankan. Wọn ò mọ ohun tó fẹ́ fún wọn o. Tí wọ́n dàrọ gìrìgì lọ síbẹ̀, bóyá pàǹtí ni, bóyá pépà, ó lè jẹ́ pépà tán máa fi ṣadé sórí, bóyá pépà tán fi ń jẹun, you know, àti couple of biscuits and indomie àti chewing-gum, you know. May God intervene and have mercy on us in Nigeria. Fọláṣadé Àdúràgbémi ní I'm fed up. Mo bank ni anything free will always attract a lot of, especially when you put it on the media. Even free obogan ma attract lot of kí ló ń jẹ́ Baltazar. Ń sọ̀rọ̀ ẹ̀rín. Kọ́lọ́run kó ṣàánú wa lórílẹ̀-èdè yẹn ni. Kọ́lọ́run kó ṣàánú wa, ṣe bó ní àwọn tó máa ṣe nǹkan náà ṣe ń gbé bouncer sẹ́nu ọ̀nà. Ìgbà tí bàbá mi kú ní 2007 mi gbé bouncer sẹ́nu ọ̀nà. Àwọn tí mo pè gan wọn ò tí ì wá tán, oúnjẹ wa gan ò tán. Kò tán, wájó fáwọn spam ni. I have a large family, so you don't do giveaway. Sliver Ayotunde Adegbeson, Christiana Kripini, very, very sad indeed. Sliver Ayotunde Adegbeson sọ pé family àwọn gan pàápàá ono ti tó fún giveaway. Ní last year tí Olori Naomi ṣe giveaway yẹn ní Àkúrẹ́, and bóyá bẹ́ẹ̀ ló ti máa ń ṣe every year. Ó kàn fẹ́ kí tọdún yìí kó kàn tú yàtọ̀, you know, and that is why she went and collaborate with Agidigbo. Poverty is much. Ó tọ́ ni, but gbogbo it boils down to the government, mismanagement of funds, lack of empathy on the part of the government. Because the government wá bá ní empathy ni, bọ́dún ṣe ń bọ̀ yìí, bó bá tiẹ̀ kó fún ministry, àwọn tó wà ministry yẹn náà ló máa jẹ́. Àwa náà ti ṣiṣẹ́ ní ministry rí, àárín ara wọn náà ti máa pín. Ó lágbára o. Let all of us go into 1 minute environment and bless them. Don't do too much, my people. Okay, let's go into our minute environment and do. Bẹ́ẹ̀ni o, lọ́la ń sìn, àdáwọn tí mo máa fún ní nǹkan, wọ́n ò pé 60. Yeah, wọ́n ò pé 60 tí mo máa fún ní nǹkan. Ṣé bó ti mọ kò kí ń tẹ́? Bó ṣe gbà lọ́dún yìí nìyẹn. Mo ti ṣe giveaway tí mo fún àwọn 500 ní nǹkan rí.
ní Ondo Ekiti State ní kíkíbọ́lá tiẹ̀ lọ́gbà ẹ lọ lẹ́gbẹ̀ẹ́ ewúrẹ́ yẹn ibẹ̀ la lọ nígbà yẹn tá a ṣe ń gbà birthday in 2021 mo rántí. Even if you want to do akara sàárà for òkú, people will not allow the dead to enjoy the sàárà. Bẹ́ẹ̀ ni, it is very disheartening. Oyindamola Olúwatósìn Oyèkúnlé, very very sad. Ẹ wo obìnrin yẹn sìn tó ń ké ẹ kó má wá o kó má wá o tó bá jẹ́ pé wọ́n sọ fún wọn pé kó má jáde lónìí nínú ilé wọn. Wọ́n á ní tí ò dẹ̀ sí ọkọ tó ṣe wọ́n túrọ̀ tó wá nírọ́ ni ẹlẹ́mìí ń pa ṣe rí báyìí. Yes, our government. Look at during COVID-19. Government still kept rice from people. Àwọn tí òfò máa ṣe. You even try ma to give 50 something. It's not easy. Bẹ́ẹ̀ ni o, kò easy o. Why can't she do it in Ondo State? To me, she shouldn't have announced it. Òótọ́ ló sọ bí mi. Ugbara òkè náà bí mi. Ẹ̀yin èèyàn yìí gan pàápàá. Ugbara òkè náà bí mi. Òótọ́ ni. She shouldn't have announced it. And then she went yesterday. Pé mo ti dé o. Tó bá tiẹ̀ ti announce ẹ̀ ní last week. Kó announce ẹ̀ ní kíní. But tó tún wá lọ fi rẹ̀ hàn lórí television lánàá pé lórí rédíò pé òun ti dé o. Òun ti dé o. Even if it's 50 JP, it's okay. Ká má tún ṣe oore dáràn. Bẹ́ẹ̀ ni o. Ní ṣe oore dáràn o. We are 10 in number, 26 grandchildren. How can I do giveaway báyìí? Poverty in Nigeria no get part 2. Ọlọ́run kó ṣàánú fún wa. Bẹ́ẹ̀ ni. Stampede yẹn ò dẹ̀ dá. Tó bá wá wọ́n ní mo rí figure àwọn tó kú báyẹn because I'm sure àwọn tó kú wọ́n á pọ̀ díẹ̀. Wọ́n ní program náà tiẹ̀ wá. Nítorí náà ni pé tẹ́ bá fẹ́ ṣe nǹkan ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi. Tẹ́ bá fẹ́ ṣe nǹkan fún community yín ẹ kàn sọ pé Ọ̀sán-sàmì láti fẹ́ pín nǹkan báyìí o. Kẹ̀dẹ̀ dúró bóyá bí area 5 kẹ́ pín yàrá kẹ́ lọ. Kó lọ. Kò sí program kan pa ṣẹ̀ṣẹ̀ ń pe lágbájá ìwá jókòó ẹ̀ ń pe tàmọ̀dù. Torí ibẹ̀ yẹn ni àwọn èèyàn ti máa pọ̀ sí tán ti máa pọ̀ sí. Àti pé kí la fẹ́ fún àwọn ọmọ kékeré. Àwọn ọmọ kéékèèké ló pè lónà òun fẹ́ fún ní nǹkan. Kí ló fẹ́ wà nínú party park? Àwọn tó lọ last year kí náà wà ń bẹ́ẹ̀. Kí ló wà nínú party park tí wọ́n fẹ́ gbà? Mi ò mọ̀, mò ń béèrè ní o. Hi sister, thanks for the boss. Monica Ozim, sister mi. Jù bẹ́ẹ̀ lọ jèrè. You have always been supportive. You have always been supporting me. You have been supporting my brand now. Àfi tí mi ò bá rí. You know, if I see pé àfi tí bá gbàgbé, I always celebrate you. You know, God bless you. God bless your new age. Oh God, nobody should blame the lady. She did what government meant to have done. Victoria Adande Otoni, we are not blaming her. I'm just saying next time going forward, ẹ má jẹ́ ká máa announce ebi ń pa àwọn èèyàn, ara ń ka àwọn èèyàn, àti pé wọ́n ronú pé àwọn ọmọ kéékèèké ló fẹ́ fún ní nǹkan. Àwọn ọmọ kéékèèké ló fẹ́ fún ní nǹkan. Oúnjẹ tó lè wà nínú park yẹn ò lè ju indomie lọ. Tí indomie yẹn bá dẹ̀ pọ̀ jù ló máa jẹ́ 20 èèyàn kankan. Tó bá pọ̀ jù, mi dẹ̀ rò pé 20 èèyàn lè jẹ́ 20 kankan. Mercy Adéníran kalẹ̀ ẹ̀sùn Bukola, but mommy, we Nigerians are too animalistic. Simple instruction we will not follow. Òótọ́ ni, ebi ni. Ẹ̀sùn Bukola, ebi ni. Wọ́n lé lòmí ò jẹun lánàá. Ó wá bẹ́ẹ̀ lónìí bó ṣe fọwọ́ tì báyìí ló ṣubú tó tẹ̀ lórí mọ́lẹ̀ tó ń sá lọ yáyáyá. Ẹ jọ̀ọ́ o, ní ọdún tuntun yẹn jẹ́ ká gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà o. Ká lè ṣe rere o. Olúbùnmi
Olugun Toyawa Olori Naomi has been doing this for a very long time. She needed only 5,000 children. Òótọ́ ni ìyá mi Olúbùnmi 5,000 children gan ti pọ̀ jù. Kí la fẹ́ fi sínú party pack fún 5,000 children? Nǹkan tẹ́mi kàn ń rò nìyẹn o. Tí àwọn èèyàn fi wá lọ tán lọ fi ẹ̀mí wọn ṣòfò. Pátápátá ẹ̀ àwọn nǹkan ọmọdé ló máa wà nú ẹ̀ náà. Táṣọ bàbá wà nú ẹ̀ torí last year tó pín ó dẹ̀ ń pé aṣọ wà nú ẹ̀. Aṣọ ó fún àwọn ọmọ yẹn láṣọ ní last year. Àwọn ọmọ yẹn ní tiẹ̀ tó ṣe lákùrẹ́ ní last year yẹn aṣọ wà nínú nǹkan tó fún àwọn ọmọ yẹn tó wà nínú park yẹn, mi rò pé oúnjẹ gan wà ń bẹ̀ tí àwọn èèyàn fi wá lọ. Wọ́n láwọn kan ti wà ń bẹ̀ láti 5 a.m. ìgbà yẹn ló ti yẹ kán sọ pé nígbà tó ti rí àwọn èèyàn ti wà ń bẹ̀ láti 5 a.m. yẹn ló yẹ kán ti sọ pé kán ti lọ announce lágídígbò yẹn pé àṣe mọ́ o àṣe mọ́ o àṣe mọ́ o àṣe mọ́ o. Ìgbà yẹn ló ti yẹ káàbọ̀ bọ́tí ẹ̀ mọ̀ àwọn èèyàn máa ń rò pé kí ibì kan pọ̀ kérò pọ̀ lọ ṣáàntì rẹ́rẹ́ àti máa ń rò pé òun ni nǹkan gidi. Ẹ má bínú o ní àbáyá torí pé kò lè fáwọn èèyàn ní nǹkan 5,000 báwo ṣe fẹ́ fi mo jẹ́ ìyàwó gọ́vnà àbí mo jẹ́ ìyàwó ọba àbí mo jẹ́ ìyàwó president níwọ̀nba tí mo ní almost every 3 months ni mò ń ṣe give away fún àwọn obìnrin ìyálọ́jà. Nígbà tí mo dẹ̀ láti giveaway tí mo ṣe fún wọn last was during the Easter. Kò ságbára ní last year every month ni wọ́n gba nǹkan ní last year almost every month ni mo fi nǹkan ránṣẹ́ sí wọn. Ọjọ́ tó máa gba iṣu ẹyọ kan, ọjọ́ tó máa gba owó, ọjọ́ tó máa gba owó tó kéré jù bóyá 5,000 ọjọ́ tó máa gba indomie, ọjọ́ tó máa gba nǹkan tó yẹ pé tí mo kàn bá wò pé irú ẹ̀yin obìnrin yìí ìjọ́ wo lẹ ti fọ tọ́ílẹ̀tì yìí gbẹ̀yàn tàbá ní kán fún wọn ní hypo kékeré ẹ fún wọn ní soft tán fi ń fọṣọ ẹ bá wọn fi toilet roll sí tó jẹ́ pé nǹkan tó máa fi clean you understand tá a máa pín fún wọn tí kì í ṣe oúnjẹ tí wọ́n bá sọ pé yóò ń ṣe give away kì í ṣe oúnjẹ ní gbogbo ìgbà. Irú give away ń sìn tó máa ṣe lọ́la milk, indomie, maggi àti soft tó fi ń fọ aṣọ òun náà máa fún wọn lọ́la. Àwọn kan máa gba owó àwọn kan wọ́n máa gba owó tó máa fi kún business àwọn tó bá ti gbowó wọn ò ní gba milk, wọn ò ní gba ọṣẹ, wọn ò ní gba tó bá ti ń dé báyìí wàá máa mú ní box yẹn wọ́n máa gbé síwájú báyìí wàá máa mú tiẹ̀ wàá mọ́ṣẹ́ kan wàá mú indomie kan wàá mú spaghetti kan items mẹ́rin ṣá wàá mú òun lọ nìyẹn wàá mú òun lọ nìyẹn wàá mú òun lọ nìyẹn. Àwọn tó máa gbowó àti mọ àwọn wọ̀nyẹn àwọn tó constant tó máa wá sí meeting regularly àwọn la fẹ́ fún lówó. Inú salary mi ni mo ti mu inú owó mi ni mo ti mu mi ò gba grant níbì kankan mi ò réyàn kankan kó ràn mí lọ́wọ́ you understand. Give away kékèké tí gbogbo wa náà bá lè ṣe kékèké bẹ́ẹ̀ yẹn ní community wa kò bá máa dáa púpọ̀. Ṣùgbọ́n gbà tá bá ti lọ sórí rédíò tá ti lọ announce mommy you never do give away for me one of your online ìyálọ́jà mi ò mọ̀ yín Fọláṣadé àdúrà gbé mi ní Scout Camp Market ní Ìbàdàn ni màá ti ń ṣe give away mi. Ibẹ̀ ni coordinator àwọn market women mi wà. Ṣé mọ̀ nígbà tí ò bá ságbára ó yẹ ká lọ sí gbogbo ọjà ni ó yẹ ká nírú ẹ̀ lálẹ́ṣin lọ́yẹ́ ó yẹ ká nírú ẹ̀ ní Bódìjà. Ṣùgbọ́n àti rí àwọn tó máa bá wa coordinate ẹ̀ àti pé owó gan pàápàá ń gbà mí ó máa ń kún àwa lọ́wọ́. Tó bá yẹ pé owó wà ń sìn tí mo rí bíi 3 million tí mo lè fi lọ ká ṣe ní Bódìjà ká fáwọn èèyàn 100 ká fún ní Alẹ́ṣin lọ́yẹ́ ká fún wọn ká fún àwọn obìnrin tó wà ní Mọ́níyà mo máa ń ṣe ti Mọ́níyà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan dẹ̀ tó ń window down kò jẹ́ kí n lè ṣe mọ́ ṣe mọ̀
So Olorun kó ṣàánú wa. She assured people on Agidigbo yesterday that there is maximum security. She's able to care for 5,000 kids. Her mistake was announcing on the radio. Kotimo Soniye, Zainab, but people from other states might come safe. Oh, Tony, she shouldn't have announced like yesterday, Motide. You know, she must have, last week, kon ti announce, kon ti ṣe bá ṣe bí 1 or 2 promo. Ní ò bá dá. But having said that, oore ni ọmọ lọ́mọ ṣe, k'Ọlọ́run má jẹ́ kí ó dìbì mọ́ lọ́wọ́ o. Ọ̀tọ̀ ni nǹkan táwọn èèyàn máa sọ nsìn. Ó fi rẹ̀ mí kinní kan ni. You know we are so petty in Nigeria. Money, especially àwa Yorùbá. We are so petty. Ìsìná máa bẹ̀rẹ̀ oríṣiríṣi. Àgàgà tó bá wá di next year, kó marry, tàbí kó di next year, kó bímọ kan, tàbí kó di next year kan di nínú Rolls Royce. Wá ni wọ́n ti sọ bẹ́ẹ̀. Wọ́n á no lò wọ́n ni. Especially lórí Àgídìgbò yẹn gan ta ti believe pé wọ́n máa ń lòyàn. You know, many a times ni like I watched a program on Àgídìgbò maybe about ìmọ̀jọ́ tó ṣe program yẹn, but mo kàn máa ń rá àwọn kéékèèké tó máa ń cut yẹn. Oriyomi should have organized security. So ní orí program yẹn ni èyí tí mo rí tó pa mí lẹ́rìn, ìyá agbẹ̀bí tó bá wọn tú ìwọ̀ gé, ìwọ̀ ó bá wọn gé, wọ́n wá ní ìwọ̀ yẹn ń bleed. Definitely tí ọmọ yẹn ṣáà ní meningitis, the first question tí wọ́n béèrè ni, ìyá ṣé ẹ lu ọmọdé yìí? Ṣé kì í ṣe pé ìyá tó gé wẹ̀, ṣé kì í ṣe pé ẹ lu ọmọdé yìí? Gbogbo nǹkan Nàìjíríà tó bá báyàn gbé tó sick, ẹni tó bá wọn gbé yẹn wọ́n lò ó ni. Tí nǹkan kan bá ṣe ẹ́ wọ́n lò ẹni. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ síyàn tó jẹ́ pé a rí ẹni tó lè take responsibility. You understand? So Ọlọ́run má jẹ́ kí gbogbo wa ṣoore ṣe o. Eléyìí máa kọ́ so many people lọ́gbọ́n. Tí ebi bá ń pààyàn tó bá ṣe mu gàrí nínú ilé ẹ̀, ó sàn ju kó wá jẹ́ wípé a bẹ̀rẹ̀ sí ni a wá fi ẹkún àti ìpayín keke a fi ṣọdún. Ọlọ́run má yẹ ká fi ẹkún àti ìpayín. Ẹ jẹ́ kí n tún gbé fídíò yẹn tí mo show yẹn, ẹ jẹ́ kí n tún gbé wá ní ẹ̀ẹ̀kan sí àwọn tó yẹ pé wọn ò tí ì rí kán lè rí at least kékeré tí general ulo àbí kí ló náà ń jẹ́ tó lè bá wa mú láàrin ẹ̀, tó lè bá wa rí mú láàrin ẹ̀. Òun ni kẹjẹ ká gọ wò yìí. Ọlọ́run àánú wọn ṣe mí gan o. Tèmi ṣe Ọlọ́run o. Láwọlé sùn ọdún tuntun. Láwọlé sùn ọdún tuntun. Kò nice rárá. Olori Hamzat, who is the owner of Agidigbo FM, and it was very reported that there was stampede around the place, and a lot of people lost their properties, and some even lost their kids. And I had to go there to really see what is going on. And on getting there, this is what some of the people I met had to say about the event. Olori Naomi, ló ń fẹ́ ṣe ọjọ́, ló ń ṣe ayẹyẹ fún àwọn ọmọ kéékèèké. Wọ́n dẹ̀ ní bó ṣe máa ń ṣe lọ́dọọdún ní gbogbo òru ní ìlú. Orí ọmọ Hamzat, ọlẹ́yìn 5,000 lòún nílò. Ọlẹ́yìn 5,000 ní. Ó bá jẹ́ pé ọ̀nà àwọn ọmọ tó ń fẹ́, ó bá jẹ́ pé àwọn ẹ̀gán tí ẹ bá farabalẹ̀ ní. Nígbà táwọn ìbá yìí àti tó 5,000 naira. Láì tó 5,000 rárá. Torí wípé àìfarabalẹ̀ gbogbo wa, olóúnjẹ kórí báyìí. Irọ́ sì fi ń tẹ́. Ẹ̀mí tó wá láàárọ̀ tó mọ̀ sí ìṣẹ̀ kankan. Wọ́n ti ọmọ ẹ̀. Báwo ni mo ṣe ń fẹ́ǹtì? Ọmọ máa fẹ́ǹtì náà pẹ̀lú ooru. So, you heard what he said, and the event is supposed to be for just 5,000 people. But at the end of the day, they had a lot of people there, and even some people had to sleep at the place, and some people had to come from far away just to meet up with the program. And this is really, really so sad. And again, I met somebody that actually lost a child, and this is what she could not talk to us, but then this is her reaction while she was going.
so sad. And I can't imagine the kind of pain that woman will be going through. And also, there's another man that decided to talk to us. Listen to what he said. So the man said one of their child is dead, and they were actually looking for one of their child, but they later found that one. But one is dead at the UCH, and this is really so sad and very, very terrible. Because if everybody in the country is okay, I feel people will not be going to somewhere because of free food. I can't imagine the kind of gifts they want to give to them there. I don't know. But I just hope God will comfort the families that lost their loved ones and the people that are missing. Almighty, give them. And please, the government, please try and make things better a little. Because if probably everybody is okay, people can eat when they want to eat. I think nobody should be going for an event. People are actually sleeping. People slept there just for them to meet up. And at the end of the day, the events didn't even hold. Because people died. And then some people got injured, and the event could not even hold. This is so sad. Only events yẹn go wá eventually kò hold. So mo rò pé bóyá tààrọ̀ àwọn èèyàn kan ti sùn síbẹ̀ látàná. You know, àwọn èèyàn náà yẹ ká máa lo ọpọlọ wa ṣá. Nǹkan ọmọ kékeré ṣé ẹ rò pé wọ́n máa pín ráìsì kóńgò kan bẹ́ẹ̀ ni. Wọ́n máa fún àwọn ọmọ yẹn ní ice cream, bouncy castle nǹkan kan ló máa wà ń bẹ̀. Ní last year ó fún wọn láṣọ, bọ̀mí bóyá t-shirt. Ó fún wọn ní t-shirt tọkọ kíní sí. Ṣé yẹn làwọn ọmọ máa tọ́, ṣé yẹn náà máa wò fọ́dún kan? Tẹ́tọ́ táwọn èèyàn fi lọ fi ẹ̀mí ara wọn wéwu, táwọn míì tó jẹ́ pé ọmọ wọn wọ́n kú síbẹ̀. Momsi Lizzy, Temisan, how are you, my darling sister? Tí táwọn tó tọmọ fi kú. Tàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí gan pàápàá. Wọ́n pín oúnjẹ ọ̀fẹ́ bí ìdáṣẹ́ bí food bank náà wà bí àwọn èèyàn ṣe máa lọ síbẹ̀ kọ́ lọ máa tàkìtì níbẹ̀. Tàbá ti gbọ́ pé wọ́n fẹ́ pín nǹkan ọ̀fẹ́ báyìí gbogbo yín ẹ máa dà lọ́bẹ̀ ṣú bí esú ni. Ó ga o. Àwọn ọmọ yẹn tiẹ̀ ní àánú wọn ṣe mí tí ẹ̀jẹ̀ kan rógo wọn lò. Tẹ́jẹ̀ àwọn ọmọ tó kú tẹ́jẹ̀ kan rógo wọn lò ó lànú wọn ṣe mí. Tó bá ti gbọ́ pé wọ́n pín nǹkan ọ̀fẹ́ báyìí ojú gbogbo ó máa gọ́gọ́gọ́ síbẹ̀ ni. Tá bá fẹ́ pín nǹkan náà àwa náà tá à ń pín nǹkan. Ẹ jẹ́ àwa mọ́ṣáláṣí àdúgbò tó bá jẹ́ bíi 10. But because we want to sit down, we want the ayé ó ti ṣe kíní if you have your page irú ọ̀la ń sìn ìwọ̀nba àwọn nǹkan tí mo fẹ́ pín tí bá jù sórí page mi àwọn tó ń wò máa wò náà. But because you want coverage, you want people to see you and to see that you are doing something to the community or for the community. Tàbá gbé lọ sí mosque náà àti churches tó wà lágbègbè bẹ̀ wọ́n á yà yín wọ́n á fíìmù yín mọ́. Sister mi, this Ọlọ́run ló máa tú gbogbo wa nínú. Ifá ló máa dá wa láìsílẹ̀. Ifá ló máa dá wàhálà sílẹ̀ bẹ́ẹ̀ ni olú òkúnù. Mommy Adébímpé, nobody is to blame for this. So there is serious hunger in the land. My sister. Olúodò Ọmọ́tọ̀ṣọ́ ó tọ́ ni blame èèyàn jèrè bó kàn ṣe rí lọ́kùn èèyàn lèèyàn ṣe ń sọ̀rọ̀. Me, I can't blame the children. The hunger in that country is more than hell. True talk, sister. Àwọn ọmọ kọ́ àwọn ọmọ tó lọ bẹ̀ àwọn ọmọ tó máa tó lọ bẹ̀ máa lọ àwọn majority of them àwọn òbí wọn mú wọn lọ. Wọ́n láwọn kan sùn sẹ́nu ọ̀nà géètì. Níbi tó ti fẹ́ ṣe mọ́jú. Ẹ wò tá bá fẹ́ ṣe give away ṣá ẹ má jẹ́ ká lọ máa announce ní radio station. Ẹ má jẹ́ ká lọ máa announce
ní kankan ẹ ṣe ní wọn bá tẹ́ bá fẹ́ ṣe ẹ kò ẹ tẹ́ bá tẹ́ fẹ́ announce pé a máa ṣe give away o èmi àti Yínká tá bá fẹ́ ṣe give away àkì máa ń sọ venue ibi tá ti ń ṣe give away wa àkì máa ń sọ venue wọ́n dẹ̀ máa wọ àwọn àdúgbò yẹn lọ ní ẹjọ́ anídèèyàn mẹ́ta ń bí anídèèmí èmi ń gbà mí àwọn kúrú mi akọ̀ṣàyédé dàgbùgbò kan gbà ẹ̀ wọ́n dẹ̀ sọ pé ojúlé sójúlé làwọn ń lọ o tó bá dúró sílé ẹ ò ní gba nǹkan kan mo ti ṣe rí ilé kan ẹ bá ti délé kan ẹ gbé pálí indomie kan sílẹ̀ ẹ gbé kóńgò gàrí méjì kan sílẹ̀ ẹ gbé kóńgò èlùbọ́ sílẹ̀ ẹ dẹ̀ gbé kí ló tún gbé sílẹ̀ rice. One house àfẹ́mẹ́ni tó gbé bẹ̀. You know, I watched the show with Queen. Emi go watch it yesterday. She said no adult please. That is strictly for children. How would there be children? She won't need tomo one can it be children? She won't but how the man she come go strictly for children. Okay, about do mefa. Show for age group, see. Mommy, ye show me. I swear the country is really bad. More hunger is like kilo de otoni. That's what I'm saying. Why radio station? Abi Oriyomi for that matter. When you go to Oriyomi, o ti lọ sí gbogbo Ìbàdàn already. O sọ fún gbogbo Ọ̀yọ́ state. In fact, Ọ̀yọ́ Ògùn Ondo state, Ọ̀ṣun, gbogbo Ìbàràpá ló ní kó máa bọ̀ ńbẹ̀ nìyẹn. If it's strictly for Ìbàdàn people, you know what to do. Èèyàn máa réyàn. Kí la lọ bọ̀rọ̀ lọ announce. Lẹ́nu gèrè tí kì bá ṣe pé àwa ti ní group wa wọ́n ti forúkọ lẹ̀ mo ti àwọn tó wá sí meeting dédé wọ́n àtàtì rí wọn tàti list wọn àwọn tí ò kí wá dédé tó jẹ́ pé ìgbà tó bá fẹ́ ṣe give away náà máa yọjú àti ṣètò tàwọn yẹn sọ́tọ̀. Exactly, why not house by house or churches or mosque? Ó tọ́ ni now ebi ló fà á Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa. Ẹ wo ọkàn mi ó wà pẹ̀lú àwọn tí àwọn ọmọ wọn kú o àwọn children ẹ̀rù ṣé ẹ̀rù ọmọdé ò tiẹ̀ kì í bá àwọn èèyàn ni kò sá àgbàlagbà ló máa mọ ọmọdé dání tí táwọn èèyàn bá sọ pé àwọn fi ọmọ wọn sílẹ̀ tí àwọn òbí kan dúró síbì kan tó gbọ́mọ lọ ń kọ́ àbí ẹ̀gbẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ní church kan lákùrẹ́ church wo ti ẹnìyẹn tí wọ́n gbọ́mọ lọ sí Sunday school tí wọ́n rọ́mọ ní Sunday school òun náà máa jó church yẹn tán bá ọkùnrin yẹn máa ṣẹ̀ṣẹ̀ ń pick church ẹ̀ together mà ní. 5,000 gan pọ̀ o 500 èrò máa ń tètè kùn tẹ́ bá débì kan tó bá sọ fún yín pé èrò 10,000 ló wà bí ẹ máa ṣe pé òótọ́ ni nọ́tọ̀ tí tó bá ń ka head ẹ lè rí pé wọ́n pé 1,000 gan because èrò tètè máa ń ṣù mọ́ra. Sọ títóbi rẹ̀ wo ṣeré Olúàmì Kelly Mary sọ títóbi rẹ̀ lákùrẹ́ tó bá jẹ́ Ọlọ́run máa ti jẹ́ kí àti ìgbọ́n kan tí àwọn ará Ìbàdàn máa sọ lé orí eléyìí tó ṣẹlẹ̀ yìí o ká má ní pé ṣe ni wọ́n wá fi àwọn ọmọ wọn yẹn ṣe àwúre ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe Ọlọ́run ò ní jẹ́ ká ṣe oore ṣe o ká bá fẹ́ ṣe give away ẹ̀yin big organization ẹ̀yin big people ẹ má announce ẹ̀ lórí rédíò mọ́ ẹ jẹ́ kí rédíò wa cover ẹ̀ ńgbà tẹ́ bá ń ṣe kò rẹ̀ kí announce ẹ̀ àbúdẹ̀ máa announce ẹ̀ mi ò mọ̀ bọ̀ tó àṣàmọ̀ ẹ̀ pé nígbà tó ṣe ti láṣẹ àtúnla tó ṣẹ̀ṣẹ̀ rí pé Olori Silekunola dídà give away today kìnìkan àríbẹ̀ kan wá cover ẹ̀ but to announce it before and come and meet me I need 5,000 children adult children alone it's strictly for children but what about the adults what about their parents the parents are going to bring the children. Àwa náà ta dẹ̀ jẹ́ òbí tó máa pe ọmọ síbì kan ká ti fojú mu pé nǹkan tó fẹ́ fún àwọn ọmọ yẹn ò lè tán ìṣòro wa pátápátá t-shirt á wà nínú báàgì yẹn bóyá indomie mẹ́ta àbí indomie méjì kóòkì àwọn nǹkan lẹ́búlẹ́bú tán lè sọ sínú omi tó máa di díríǹkì fún wọn àwọn orú nǹkan bẹ́ẹ̀ ló máa wà ń bẹ́ẹ̀ ẹ wá wá àwọn tí wọ́n sọ ọmọ wọn nù. Carry me ṣáà ní all the time show off náà ní every time ó tọ́ ẹ bá sọ bẹ́ẹ̀ mi náà bá yín sọ ẹ jọ̀ọ́
ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nǹkan bá gbọ́ lọ́tún la kọ́ ni nǹkan míì la máa gbọ́ báyìí. Àwọn tí wọ́n sọ àwọn ọmọ wọn nù báyìí lónìí báyìí ń sìn, àwọn ẹlòmíì ò tí ì rá àwọn ọmọ wọn, àwọn ọmọ tó pọ̀ tán wà tán kó lura tán ní usage náà kó gbogbo àwọn ọmọ yẹn lọ. Wọ́n ju 25 lọ, àwọn ọmọ tí wọ́n ti kú wọ́n ju 25 lọ tán lọ́rù lọ sí usage. The country is going through a lot. The government is not paying attention at all. Àpò ara wọn náà ń pawó sí o, àwọn government kọ́lọ́run kó ṣàánú wa. Ẹ ṣáà jẹ́ kí nǹkan tẹ́mi tí ẹ ṣe wá síbí ni pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà. Many churches, many online churches and everything tí mo máa ń wà lórí platform wọn lẹ́ẹ̀kankan hardly náà fi máa ń gbàdúrà fún Nàìjíríà. Hardly náà fi ń gbàdúrà fún Nàìjíríà. Ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà. Torí pé tí ò bá rọrùn fún Nàìjíríà kò lè rọrùn fún anybody, including pastors and pastresses. Ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà. Ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà. Kí church gan kó máa announce náà bá fẹ́ ṣe giveaway inú church kó máa announce mọ́. Kọ́kọ́ máa yọ lù wọ́n ni. Ó yẹ bọ́ta ẹ̀yin opó ẹ bọ́ta lónìí. Ó yá ẹ̀yin mélòó nìyẹn ẹ kàn wá forúkọ yín lẹ̀. Ẹlòmíì àjókòó síbẹ̀ tó dẹ̀ jẹ́ pópó ni. Níwọ̀n bá forúkọ wọn lẹ̀ tán ẹ fún wọn present wọn. You know? So next time, like this week serve as a learning curve for everybody. Everybody that is doing giveaway, don't announce. Just go to your respective community where you get there. Tó bá ti ń jálẹ̀ bá àwọn èèyàn máa jáde. Wọ́n máa jáde síbẹ̀ ni. Wọ́n máa jáde láti wá gbà. She protected herself with Mopol very tight yesterday. Why not the children you called? Òótọ́ ni. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ jọ̀ọ́ àánú agbára ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ fún Nàìjíríà fún gbogbo wa. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ kó má jẹ́ kí ojú kòkòrò kó pa wá ní Nàìjíríà, ojú kòkòrò kó má pa àwọn adarí wa kán lè jẹ́ káwọn ọmọ wa kó rí ògo lò. Ẹ dẹ̀ rò pé àdúrà lọ̀rọ̀ Nàìjíríà kàn báyìí. Kí wá ló kàn ìyá mi? Kí la fẹ́ ṣe? Tá bá gbàdúrà fún Nàìjíríà, you know, it's a sort of therapy to wish our country well. Kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ oko amúnisìn lẹ́lẹ́kẹwàá. Each government tá bá ní Nàìjíríà òun ló mú wa sìn, and until tá bá tó ń recycle tá recycle mọ́ òun la fi lè ṣe rere. Then kí n fẹnubà briefly lórí trending pé ọmọ tí wọ́n tì mọ́lé láti 2010 lórí pé wọ́n jí adìyẹ. Wọ́n ní governor Ọ̀ṣun state ti ní kán lọ look into it pé òun máa fún wọn ní clemency. Kọ́lọ́run kó jọ kó gbà fún wọn. Àwọn míì náà tún dìde o pé àwọn ọmọ yẹn wọ́n deserve láti kán hang wọn ní o, kán ṣe gbá ní o, kán ṣe kòkó bàbá aṣáṣu ní. Ṣùgbọ́n tọlọ́run ló máa ṣe, nítorí pé tí àwọn family àwọn tó ń advocate pé kán pa àwọn ọmọ yẹn, tí àwọn family wọn bá wà ńbẹ̀ wọ́n ní máa ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀gára ọlọ́ṣà ni wọ́n ní wọ́n lọ pa poultry owner kan ní broad daylight ni. Wọ́n ní wọ́n lọ pa poultry owner kan ní broad light. Orun gan ti ń kùn mí nígbà yẹn, you know, but ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ kí Ọlọ́run second chance ni a ní. Ẹ jẹ́ kán fún wọn ní second chance. Èyí tó bá wá jáde ní wọn tó ti wà ńbẹ̀ láti 14 years, wọ́n ní kì í ṣọmọ yẹn nìkan ni wọ́n ní wọ́n pọ̀ tó tọ́ tí wọ́n dájọ́ kú fúnjọ́ náà lọ́hùn. But ẹ jẹ́ kí Ọlọ́run kó jẹ́wọ́ agbára ẹ̀, kán bá wa dá wọn lẹ̀. Èyí tó bá tún wá ṣàṣìṣe nínú wọn lẹ́lẹ́kejì tó tún mú nítójú ẹ̀ bá wá rí kó fara mọ́. Èyí tí mo ní kí wá bá gbogbo wa sọ ní kọ́lọ́run kó ṣàánú fún wa. It is so shocking to hear the news. Intelligence goes a long way in handling things. Bẹ́ẹ̀ ni Jùmọ̀kẹ́ Balógun. Tèmi sàn ìyá mi, how are you? Ṣẹ́ẹ̀ṣì wà ní ọ̀hún yẹn àbẹ́ ti padà sílùú wa. Kọ́lọ́run kó ràn gbogbo wa lọ́wọ́. Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Àní sunkún lọ́dún tuntun, àní fi ẹkún ogun
káwọ́ lérí fẹsẹ̀ janlẹ̀ a ní fi wọnú ọdún tuntun bẹ́ẹ̀ náà láàdẹ̀ ní ké lọ́dún tuntun kọ́lọ́run kó ṣàánú fún wa kọ́lọ́run kó láàánú kó fún wa lágbára kó rán ìrànlọ́wọ́ sí wa láti òkè wá kó fún wa lágbára láti gbà wá lọ́wọ́ àwọn amúnisìn àti àwọn ọ̀tá wa ká wọ inú ọdún tuntun pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run tí ó fi mú wa dé ilẹ̀ ìlérí ìyẹn nìkan ni a lè máa gbàdúrà ká dẹ̀ gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà kí rere kó máa tibẹ̀ jáde ogun ìtàjẹ̀sílẹ̀ silent killing of people ó ti pọ̀ jù ní Nàìjíríà ọlọ́run kó bá wa dáwọ́ ọ̀bí dúró ẹ ṣé o ọlọ́run á gbàdúrà gbogbo wa it is well with you gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi mo fẹ́ràn yín gbogbo ẹ̀yin tẹ́ comment mo fẹ́ràn yín bá mi share ètò yìí ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ ọlọ́run á wà pẹ̀lú wa God bless you all I love you I remain yours Adébímpé Aláṣọ Àdúrà.